Ẹ káàárọ̀, àkójúmọ́. Ẹni ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà 2025. Àárọ̀ yìí la kófìrí àwọn bólà tó jẹ́ àwọn àbókí tó jẹ́ wípé wọ́n dẹ̀ gun roof tọ́lọ́ ń kápá òrùlé tó dẹ̀ ń gé àwọn rúfù yẹn tó ń gé kéékèèké tó ń squeeze ẹ̀ tó ń ṣe papọ̀ tó ń kó sínú inú àpò láti lọ tà. Ṣùgbọ́n nǹkan tó kàn dùn wá díẹ̀ ni pé a rí ẹnikẹ́ni mú nínú wọn tó fi sá wọnú pápá. So rúfù yẹn ni mò ń show báyìí fún gbogbo ilé. Àmọ́ ìgbà tá a máa ṣe lè dá o. Ilé kan náà lélẹ̀ náà. Wọ́n ti ka gbogbo yẹn tán pátápátá. Ilé tẹ́ ń wò yìí tí mo padà ń show lẹ́lẹ́kejì yìí tò sí ara ilé ẹgbẹ́ méjì lọ́jọ́ wà. Tò sí ara lọ́jọ́ wà. Débi pé ilé tí mo wá padà tó ń show yín tó yẹ pé ẹ̀rí páànù kankan ẹ̀rí alumínà kankan lórí ẹ̀ yìí. Cream color òun ni alumínà tó kàn sórí eléyìí. Nílùú olóyè ni o. Ìlú olóyè ni ilé méjì wà o ní Áfíríkà. Ilé tí mo ń show fún yìí wọ́n ti ṣe táìsì ẹ̀, wọ́n ti rẹ́, kódà wọ́n ti paint ẹ̀, ilẹ̀kùn ti wà ń bẹ̀, bọ́gíláì ti wà ń bẹ̀. Débi pé kọ́ndẹ̀ kó wá ni ẹ̀jẹ̀ ń súnmọ́ bẹ̀ kẹ́ lè rí dáadáa. Kẹ́ni yẹn kó kàn kó wá ni. Wọ́n dẹ̀ sọ ilé yẹn wọ́n sọ di oníhòhò. Wọ́n tú àṣírí ilé yẹn wọ́n tú síta. Ẹ ṣáà ti rí táìsì. Wọ́n ti paint ẹ̀ o. Wọ́n ti ṣe sílẹ̀ abẹ́ o. Ẹ ṣáà ti rí sílẹ̀ abẹ́. Kẹ́ni yẹn kó wá. Kó tó di pé wọ́n dẹ̀ tú wá yọ rúfin. Wọ́n yọ alumíníọ̀mù. Wọ́n yọ bọ́gílárì. Gbogbo àlàáfíà lé wọn yọ. Kò sí àwọn méjì tó ń ṣe o. Àwọn bólà ni o. Àwọn àbókí tó ń lu gbangba káàkiri ni o. Tó bá wá sí àǹfààní eléyìí mọ́, kí ni nǹkan tó wá kù tó lè wà lè tún ṣe o. Ẹ jẹ́ ká máa gbárò o. Kéèyàn fi owó iyebíye fi ṣe ilé. Kó jẹ́ pé àwọn àbókí, àwọn ọ̀tọ̀wárìnwá ló máa yọ wá lẹ́nu. Tó máa sọ iṣẹ́ tó tẹ́lẹ̀ lẹ́ni ṣe láàárọ̀ ọjọ́ tó dẹ̀ báyé ẹ̀jẹ̀ báyìí. So bó ṣe nǹkan tá rí ní àárín yẹn nìyẹn. Ọlọ́run kó gbàdúrà gbogbo wa o. So àwọn alumíníọ̀mù tó yọ yẹn náà lélẹ̀ yìí o. Ẹ ṣáà ti rí tó dùn wá pé ààrẹ anybody mọ́ mú. Alumíníọ̀mù ló wà nínú ẹ̀ o. Ló wà lẹ́lẹ̀ ṣẹ́ bó ṣe squeeze ẹ̀. Àwọn ilé tó ìkásílẹ̀ lélẹ̀ yìí o. Owó bówó lélẹ̀ yìí o. Ẹ ti rí owó bówó lélẹ̀ yìí o. Ẹ ti rí àdúrà àgbà o. Ẹ má yẹ ká san sí péye o. Á dára fún wa.